أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. بدون طالة الوقت. حياكم الله. Without lalacy of time. Without lalacy of the time. ẹ sọ mi. kí àwọn bàbá wa ìmáàmù wa níjòkó ń bí àwọn ìmáàmù tó wà ń bí àwọn bàbá tí wọ́n ń darí ìjòkó ń bí àwọn àgbàlagbà kọ́dà bàbá tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ ọpẹ́ tí wọ́n gbà wá láàyè torí ibi tí à ń lọ ọ̀nà wa jìnnà. Allahu akbar. Kabira. tí wọ́n sì gbà wá láàyè bẹ́ẹ̀ ọlọ́run ní fúnlé ayé àlùbáríkà máa yín o. àmín. ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run. àmín. wọn dá yín lákẹ́ ẹ gbà wá láàyè ni ọ̀rọ̀ yóò ní dàrú wájú ọlọ́run. àmín. àfa wa àríkọ́sí al-imam àríkọ́sí. adamallahu hayatahu. mo ti rí yín náà tẹ́ ti ọlọ́ọ̀kan mo ti rí àríkọ́sí ọ̀hún lára yín pé ìmúra Alhaji àgbà ní ìmúra oníwàásí àgbáyé ní àríkọ́sí dáadáa ẹ̀tún wá jáde ẹ̀tún bẹ̀rẹ̀ sí ná owó yín bá sírí owó ẹlẹ́hàálẹ̀ ẹ̀tún ná àfẹnitọ́ bá gbà nìkan wọ́n bá délé nìkan ní ọmọ àti bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàlékún gbàdúrà sí i ọlọ́mọdé yín padà sẹ́yìn o ìmáàmù wa ansar islam ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá ìmáàmù tó wá jòkó tì yín ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá wa àríyọ̀ ntọ́lọ́ da dúró pé máa wá rí nílẹ̀ rí èyí tẹ́ tó máa rí tí wọ́n wà kí bàbá tẹ́ fi wá dọ́lọ́run lẹ́bi ẹ̀mí gógùn pé ń gbọ́ ọmọ kí àgbákò tí wọ́n tó máa rí kíló ní máa bẹ́ sí ọlọ́run níjẹ́ sàgbákò yìí ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin olóbìnrin akínyìn púpọ̀ bàbá àbíjì àti ìyá àbíjì akẹ́yìn náà púpọ̀ asalaamu alaykum wa rahmatuhu wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ rí àlọ́rọ̀ kankan lọ títí a fi ọ̀rọ̀ lẹ̀ fún àfàwà àríkọ́ṣe wọ́n máa yanjú gbogbo ẹ̀ nígbà tí àwọn bá ti lọ tán amọ̀kànfẹ́ kólówó aláwòdìdì kan àwọn àfáà ni wọ́n ní àwọn Alhaji àgbà àtàwọn tó bí hàn rahimahumullah àwọn alágége àtàwọn tó bí hàn rahimahumullah àwọn àgbàjì àtàwọn tó bí hàn rahimahumullah orí àgbáyé àtàwọn tó bí hàn rahimahumullah afáàgbà tajìlẹ̀ adabi afáàgbà tajìlẹ̀ mọ́mìnì afáàgbà tajìlẹ̀ àrífì rahimahumullah afáàgbà tajìlẹ̀ tẹ̀kínà bàbá wa khalifa tànà ọlọ́run bá kẹ́ wọn bàbá alápọ̀ kájí ọlọ́run bá kẹ́ wọn gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run bá fi jíṣẹ́ fún bá àti ibi jíṣẹ́ ọlọ́run má ṣe wá ní tàǹbóló ẹni tí ó mẹ bí ìyá bẹ́lẹ̀ àná àlọ́lọ́run má ṣe wá ní tàǹbóló ẹni tí ó mẹ bí ìyá bẹ́lẹ̀ àná bí tàǹbóló bá gbà sọ yóò tún gbà pátá. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. òun ẹja wọlé. ṣé bẹ́ẹ̀ kò ní ìbámúdájà wọlé kọ́ lè dùn yẹn. ọmọ níyàjà wọlé wọn lọ gbọ́ bí ẹran. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. kàmáàlì ṣe rere nílé ayé. Sẹ́rẹ̀ nílé ayé. kúrò àjíṣe. Sẹ́rẹ̀ nílé ayé. Sẹ́rẹ̀ nílé ayé. Ọtí lọ́tà bọ̀ ti bọ̀. Gbogbo ẹ̀ ló sì yọ lára wọn. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. òun rẹ̀ já wọlé. Sọ́bẹ̀rẹ̀ kò ní ìbákútàn já wọlé kò lè. Bọ́mọ nìyẹn já wọlé wọn lọ́gàn mi ẹran. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. bá a sọ ìgbéjì pé òun ti jẹ́. Ọjọ́gùn òpónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. ẹni bá lo owó tí fi ń tọrẹ. a ó bẹ̀bẹ̀ kó owó ọ̀hún sí
máa pọ̀ sí àwọn tí ó bá lè ná bó bá lè kàn. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìngbìngbìn. Kágbìyànjú ojú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìyànjú gbẹ̀gẹ̀ lọ. nínú aláwọ̀ ìlú kan ẹ bá wa kí kọ́ dáa ẹni ọba kí tó bá dáa lọ́wọ́ ní bàtìyẹ náà jẹ́. Àmín. bisimilahi rahman rahim. Qul huwallahu ahad. Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àmín. Allahu akibaru. ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ adarí ìjókòó yìí èyí tí ó ṣe mí lè mọ̀ lẹ́rí ọmọ tí a fẹ́ kó lónìí mo rí àìjókòó ẹ̀ dàpẹ́ ìjókòó tọ́lọ́ lọ́hùn wọ́n sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún wọ́n sì máa lọ. eyín náà dá abẹ́ bàbá. àfàwà Abdulhafiz àríyọ̀ ìbejì lọ bí báwo ló ti ní tara ìbejì sẹ́lọ̀hún torí pé kọ́lọ́hún fún yàn lọ́mọlẹ́yẹ kọ̀ọ̀kan kò ní bí ọba sáré ọmọ sáré. kò wí bàbá kò wí. kò kí bí ọba kú ọmọ kú. kò pé bí ọba kú ọmọ kú bàbá. Akramakumullah. bọ́lá ń bá fún yàn méjì àbí mẹ́rin lẹ́ẹ̀kọ́ra ọba fún yàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà bí ọba sáré yóò sáré. bí ó sì lọ kọ̀dá dúró. bí ó sì lọ kọ̀dá dúró. kí wàá ní fìtínà bẹ́ẹ̀ ni. Allahu akbaru. àfàwà àríyọ̀. òun náà gbọ́ yín bàbá. àwọn ọmọ méjì tọ́lọ̀ ń bọ̀ wá yìí ẹ má sọ ọdún lérí ibú o. sọ ń gbọ́ báyìí ẹ má sọ wọ́n dóòsà o. ọmọ mùsùlùmí ni wọ́n o. bẹ́ẹ̀ ni. wọ́n yìí sọ mi ń bára. bẹ́ẹ̀ ni. wọ́n yìí sọ ọmọ gèfèrí. wọ́n yìí sọ ọmọ ẹlẹ́bọ. ọmọ tẹ́lí látara òsàkọ́ o. ẹ tọrọ wọn di Ṣàngó. àìsẹ́ wà bíjì o àìsí rèké àìsí àánú o. àwọn àìsẹ́ gèfèrí mùsùlùmí ni wá o. mùsùlùmí là wá o ẹ má gbé yàbò mí lọ o. bẹ́ẹ̀ bá ti sàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti tara mọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ ó sì ba ìsìlámù rẹ jẹ́ látara ọmọ nù. sọ ń gbọ́ báyìí. sagbe wa gbé wa. lala amuru amuri. irun yín lálùkùrá rìn kìlọ̀ fún. Akramakumul karim. ya ayyuhal ladina amanu. tọ́. la tulhiku amwalukum wala awladukum an dhikrillah. wa man yaf'al dhalika ẹni ọba dẹ̀wù lọ́lọ́ wí ulaika humul khasiruna. Masha Allah. ẹni òfò ni wọn. ẹni àdánù ẹni àdánù. ẹ má dán wò ẹ má sọ wọn dùn sa. ṣé ń gbọ́ báyìí. ìbejì èso sa orí Ọlọ́run ni wọn. orí Ọlọ́run ni bàbá. ẹ má borí Ọlọ́run jẹ́ o. ọ̀sọ́mọ tí ègbó ná. bọ́wálẹ̀ yọ̀ọ̀kan yóò gbóná. ẹ̀yin gbà tẹ́yìn náà ṣe wà táwọn afáàlẹ̀ mọ́ tẹ́yìn náà ṣe wà ẹ̀yin gbé táwọn afáàlẹ̀ ń tẹ̀lé lọ́mọ ń gbóná yá. àdàlú mélòó wọn ṣe kó wọn tó dàgbà tó bá wọn. kò yé mi fún wa. ẹ̀wà ọ̀dà dúró ìrèké ọ̀dà dúró àánú ọ̀dà dúró ọjà alákọ̀ọ́kọ́. Akramakumullah. ẹlẹ́ẹ̀kejì gbàrà tẹ́ o bí àwọn ọmọ yìí ló ti pè mí ipò kan bàbá Sanko méjì ló ń fẹ́ sọ. Allah. Alhaji àgbà ti bàbá Lágége wọ́n wá fún un ló kọ pé alátòní lọ o di èyí tó fún àríyọ̀ náà ní o àmọ́ mọ́gbọ́n ní tí wọ́n bá pè ọ́ tí àlùbáríkà ọ̀dọ́dọ̀ rẹ̀ àfikún pé Abu Kamali wa Adam. Allah sunna tuntun nù. Sunna ńlá. Abu Kamali wa Adam. ó kọ́tọ́ ma jẹ́ lónìí lò. Allahu akbar bàbá tiẹ̀ ń dọ́sí. sunna tiẹ̀ lakọ́kọ́ sí ẹ̀yin lẹ́sìn tọmọ. bẹ́ẹ̀ni wọ́n ti pẹ́ran sẹ́lẹ̀ iná ń sàtìyà. Abu Kamali wa Adam. gbogbo ẹni tó bá pè ọ́ Abdulhafiz àríyọ̀ alias Abu Kamali wa Adam. Allahu akbar. àmọ́ dàkún torí Ọlọ́run láti rí rẹ̀ kárí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ má wù ọmọ àlè mùsùlùmí mọ́. sọ̀ngbọ́ kátàrà ti bẹ̀rù sáré bọ̀ wí. ọmọ àlè mùsùlùmí ni mo sì gàbádé fatia. gàbádé fatia ọmọ ọ̀dà. kàbí ma ta ká tó ma so ká tó ma wá so igi. ọmọ àlè mùsùlùmí kò lera wọn bábà ìwọ yẹn. ọmọ àlè mùsùlùmí ló wí. sọ̀ngbọ́. àìsè bẹ́ẹ̀ àìsè bẹ́ẹ̀. kódà. má dànù ẹ̀ wò mọ́. kódà bẹ́ẹ̀ yẹn bá serú ẹ̀ lọ́rẹ̀ mi ìjòkó bí súnà mi. jòkó bá wo. torí kò sí báwọn afọwọ́ ti so igi tó lónìí kọ̀sán àwọn ọmọ yìí dà láàlì lọ́dọ̀ Ọlọ́run máa lè ní wọ́n. kẹ́ ẹ gbégbá igi láti yà yìí lọ sàtí àrísánmọ́ kọ̀sán wọn dà láàlì. kẹlẹ táwọn ni gàbádì fatia nǹkan tí ọ̀dà tẹ̀sán gàbádì wa fatia múra lè sí. fi wọn ṣe yìí. a sì ń ké mu yín náà. àti wa tìyàwó rẹ̀ yẹ̀yẹ́ náà tù ní Islam yẹ̀yẹ́ náà tù lẹ́yìn méjì dọ̀míìrù màá náà sùn mọ́lẹ̀ fẹ́ méjèèjì yẹ̀yẹ́ náà tù ẹ̀dá ẹ má wá sa ìdá kejì àìdẹ́lẹ̀ kejì afáwọn anáńlá lọ́bùn alábàárikà rẹ̀ àmín. Dr. Mustapha Sibai inú tíra rẹ̀ ó ní ẹ̀ẹ́dàrí ṣèitọ́nà
ṣọ́ra fún Sàtánì. Májọ gbá ọmú o. Àfa Bàbá. májọ gbọ́ mú. Májọ wọ̀rì ọtí ọ o. Ala akidatika min an tufsidaha bil arai. Májọ wọn fẹlẹ aka ìbàtì ẹ jẹ. Sọ́ngbọ́. Nípa gbígbà fọlọ́hún rẹ̀. Májọ wọn bàtì ẹ jẹ. Májọ wọn bá tiẹ̀ jẹ́. Wọ́n lè wá láti ilé àná. Bẹ́ẹ̀ni. Àìmọ̀ ilé àná tí ma jẹ́ kèfèrí. Bẹ́ẹ̀ni. Wọ́n á gbé kèfèrí wálé mi. Wọ́n gbé wọ́n lé wọn Ẹ ní yá o. mi lọ́mọ ẹ fún mi ní. Ẹ̀bùn wa yányán. Ntá sọ̀sà dáàbò Ẹ yá mi lọ́mọ ẹ fún mi lóbìnrin ní. Asanwó orí ẹ̀ náà. Èyí tí n bá fẹ́ ni kẹ́ bá fẹ́. Ó di túláàsì. Májọ wọn bọ̀ sí. Sọ́ngbọ́. Má ṣe ilé bàbá rẹ̀ má ṣe ilé ìyàwó Báyìí rẹ̀. ṣe ń lé àwọn àna ẹ̀. Kọ́lá má ṣe é ládùúgbò yìí. Wọ́n sàwọn máa dùn sa. Sọ́ngbọ́ má máa bọ̀. Wà á sáré aláyìíbádàtíkà wà á sọ̀rọ̀ kí Sàtánì nípa ẹ̀sìn rẹ̀ tó ń sìn. Min an yufsidaha birriyahi. Má bàjẹ́ pẹ̀lú gbéraga. Má bara ẹ̀ lẹ́sìn jẹ́ pẹ̀lú Pẹ̀lú gbéraga. gbéraga má fọ́nbù. Wà á darihu ala amalika táwọn onísàròyé Tania. ta ló sàròyé ń bí. Wà á sọ̀rọ̀ fún Sàtánì níbi iṣẹ́ rẹ̀. Min an yufsidahu bil ahwa'i kọ́ máa fi ìfẹ́ inú bá oníṣẹ́jẹ́. Wà á darihu ala ilmik Abdulhafiz sọ̀rọ̀ fún Sàtánì pẹ̀lú mímọ̀ rẹ̀. Min an yufsidahu bid'ai níbi àwọn àpèmára kọ́ máa kó gbọ̀n kamara kó ìmúni sọ̀rọ̀ nbẹ. Akramakumullah. Wa dharihu ala ubudiyyatika sọ̀rọ̀ lérí dídájú kọ́ ọlọ́run rẹ̀. Min an yufsidaha bil gururi má fi ìtànjẹ má fi bara rẹ̀ lẹ́sìn jẹ́ má gbàtànjẹ. Má gbàtànjẹ. Ìtànjẹ ni ká sọ fún yẹn pé ẹ má kúnlẹ̀ fẹ́ nìkan mọ́ ìtànjẹ ni níbi ká kúnlẹ̀ fún yẹn ká kíyàn bàbá ní ta lọ́kọ́ dalẹ̀ láyé ọlọ́run lọ́kọ́ dalẹ̀. Allah. Bẹ́ẹ̀ abá ní ká kúnlẹ̀ kíyàn ẹ bọ́ ni ajẹ́pẹ́ ọlọ́dẹ bọ̀ nílẹ̀. Tó ní a máa ṣe. Òun lọ́kọ́ tí àwọn alákàjẹ́ kan yẹn nà pé sujudu li Ádámà. Àárín parẹ́ nu Kùránì. Àfa yìí Bàbá. wọ́n sì tẹríba fún Ádámà. Hunaka sujudu li ibada wa hunaka sujudu tahiyya. Akramakumullah. A ní ìforíkanlẹ̀ tẹ̀sìn a sì ní ti kíkí. A ní ti kíkí. Méjì ní bẹ́ẹ̀ náà Kùránì. Bẹ́ẹ̀ni. Ìforíkanlẹ̀ títẹ̀ sìn lọ́lọ́ni ẹ má fẹ́ nìkan. Bẹ́ẹ̀ni. Bàbá kí Ọlọ́run àádáwó délẹ̀ àfikúnlélẹ̀ àfiwájúlélẹ̀ góńgóri imú àfa yìí góńgóri ẹsẹ̀ àìlélẹ̀ fọlọ́run sẹ́bẹ̀ là ń kíyàn ni. Bẹ́ẹ̀ kọ́ a kàn kúnlẹ̀ kíyàn. Ọlọ́run lọ́kọ́ dálẹ̀ wasajadu amẹ̀dáka sí accepted gbogbo wọn tẹríba ilá ìbílísà Wa àbá. àbá wọ́sàkìbára Sàtánì nìkan ló yarí pé òun lè tẹríba fádámà ó sì gara gbogbo tí n bá ń bẹ̀rẹ̀ tí n bá ń náà sàrà lẹ́kùn sáwọn àgbàlagbà ọmọ àrọ́mọdọ́mọ ìbílísù jọ kìnìún àtẹnudẹ. Ona ni Kana minal kafirin. Bàbá wọn náà àbá òun náà kọ́ wọ́sàkìbára ó sì gbéraga ọ̀kẹ́rin minal kafirin. Ẹ o bàbá wọn lọ́kọ̀ ṣe kèfèrí. Má jẹ́ kí ìtànjẹ ó bá ọ. Má jẹ́ wọn kó tàjẹ́ bọ́. Má jẹ́ wọn kó tàjẹ́ Ìwọ bá máa ọ. kúnlẹ̀ fáwọn àgbàlagbà. Wí tí mẹ́lẹ́ wọ̀rẹ́ ká máa lọ. Wí tí mẹ́lẹ́ wọ̀rẹ́ ká máa lọ. Shukran li rabbil anami. Ọpẹ́ fún Ọlọ́run ọpẹ́ fún Ọlọ́run má bọ̀ Li rabbil anami. ọpẹ́ fún Ọlọ́run Mudabbirun dhul burhani. ọba tó létò lọ́dọ̀ pẹ̀lú díẹ̀ má bọ̀. Wa laysa yakhafa alayhi nǹkan kan pamọ́ fọlọ́run shay'un akhi fil umrani. gbogbo àfa yìí lérí ìsẹ̀mí wa yìí kò sí nǹkan tó pamọ́ Sí fọlọ́run. ìtọ́pamọ́ fún Al-mar'u ọmọnìyàn yaghdu wa yamsi. àmọ́ ẹlẹ́lẹ̀ á sì máa májúmọ́ Yas'a li naili rushidani. ìwáyì ní kálukú múra sí má bọ̀. Wa amruna bayna khawfin. gbogbo alámọ̀dé wa ń bẹ láàrin méjì ń bẹ láàrin yóò rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀. Kadha raja fil intiyani. lérí tá à ń fẹ́ ni àárín ní àbá nírí ọ wà lérí ẹ má bọ̀. Inna li wiladata khatiman. ọmọ bíbí Ọlọ́run ti parí ẹ̀. La ni'matun min rahmani. tọ́wọ́ yẹ kí bá ti tóbi tó làbá ṣe bí méjì ni kò yẹ kí rúbi ojú ó ti Ah, kàn wọ́n. àbí bákan náà kájọ ń ṣe ni. àfa yìí Ah, kò yẹ kí méjì ó ti kàn wọ́n. àbí bákan náà kọ́ lajọ rí ni. Ọgbọ́n ò lọ adá sí tiẹ̀. Yastawjibu kulla khairin. Lil mar'i ba'da iltiqani. bẹ́ẹ̀ni ó ti dandan gbogbo ntí kálukọ́ máa bá ẹ̀yàn bá ti màmá dájú pé Ọlọ́run ní í ṣe nǹkan tí kálukọ́ sì wà bá lọ́dọ̀ rẹ̀. má Man bọ̀. hasa kulla al-marami. gbogbo ẹni tó bá kó ayé jọ tó bá kó orí Ọlọ́run jọ ọkọ́lé onímọ́tò olówó àmọ́ Bidunihi ya ikhwani. kò bímọ ó ní nǹkan àmọ́ kò bímọ. Àmọ́ kò sọmọ ń bẹ́ẹ̀. Masilubu asimala to'i. èyí tó da inú orí Ọlọ́run hànà fún tí o ṣe fún un. Ma'arumu abu halburahani. èyí tó ga inú nǹkan pàtàkì lọ́wọ́ hànà fún kò ní nínú. Ahalamuna fil hayati. La ilaha illallah. Ahalamuna fil hayati. alata àmọ́ alálàyé ta wà yìí àmọ́ alálà oríṣiríṣi èyí tó ga inú àlá ń bẹ tá àmọ́ alá má bọ̀.
kàtàwùdì náhàwá wìlìdání. àfààyè bó tilẹ̀ kálá ni ọ̀gá èyí tó ga jù nù àlátọ́nà bá mo sẹ̀ fún yẹn wọ́n ní kéèyàn bímọ. mẹ́ni àkọ́kọ́ fílì maqami. ẹ̀ ń tọ́lọ̀ bá ní ké àwọn àlá tiẹ̀ sẹ́ fún. qasidan biduni al-hirmani. àfààyè tọ́lọ̀ ń ṣe é léwọ̀ fún tọrọ ọmọ bí láyé. fadha sa'idun karimun. akákẹ́ntọ̀ ń kó oríire ilé rire má bọ̀. mubaraku dhul ihsani. gbogbo tí jẹ́nà àlùbáríkà ti dáadáa ọlọ́run ti dẹ́ sọ́dọ̀ yẹn nù. àyà àbáta àmẹ́yìnì. bàbá àbẹ́jì. àríyọ̀ náà dálì bayani. afa àríyọ̀. dálì bayani. afa yìí ọlọ́pọ̀lọpọ̀ àròyé alálàyé tó dáa. sírìtà abálílì kàmáàlì. ó ti di bàbá Kamali lónìí. wà á dámà bíi ìmánì. afa yìí pẹ̀lú ìfarabalẹ̀ rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run wa sọ de Abu Kamali wa Adam. tabarukan kọ́dí sàmẹ́tàn. ó kọ́ta ní tí wọ́n fẹ́ sọ lónìí yìí o ó kọ́ àwọn bàbá méjèèjì yìí o. kìlẹ̀ ìmọ̀ la kufurani. kìí ṣe pé o fi tayọ àlà o fi wà àlùbáríkà wọn. o fi wà àlùbáríkà wọn ni. o fi tayọ àlà o fi wà àlùbáríkà wọn ni. lishaykhina al-alori. tí bàbá wa alágége ti mẹ́mẹ́. siruli uda kalijurjani. àṣírí ọ̀nà tó dáná ọ̀dà bí àfa Jurjani àgbà má bọ̀. mufutili wàrà ti thana'i. mo fi jà ọkọ fún gbogbo Ìlọrin bàbá wa Alhaji àgbà. àjùbàtàn fil azimani. àjùbàtù sàmà èèmọ̀ àgbàlá Alhaji àgbà. kamaluna Alhaji àgbà. kalimasaya. ọlọ́pọ̀lọpọ̀ orí ọlọ́pọ̀lọpọ̀ ọrẹ ni. mubayyinan lil qur'ani. ẹni tó fọ Kùránì sí wẹ́ẹ́ fún ọba yìí Alhaji àgbà ni wọ́n mọ Kùránì fọ́ sí wẹ́ẹ́ púpọ̀ jù. masidata li khairi arju. àwọn ń béèrè oore fún wa. min rabbina bil amani. wọ́n máa fi ìbejì sọ lẹ́nu pé njó ti bí ìbejì ló ti da fún wọn mọ́ Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún ẹ. lidhaka rajulun adibun. torí pé eré rẹ pé púpọ̀ má bọ̀. afizuna bil wijidani. Abdul Afisi Allahu Akbar má bọ̀ wá fàyè. kun afizan lil afizi. Ọlọ́run máa bá wa dáàbò rẹ bọ Abdul Afisi yìí o. muayyidan bil qur'ani. Ọlọ́run kọ́ wa ràn lọ́wọ́ pẹ̀lú Al-Qur'ani kọ́májú ṣe bára kó tó táwọn ọmọ rẹ. tawil ayata ilahi. Ọlọ́run jẹ́ mi àwọn ọmọ náà gùn. abuna ahu bil ihsani. Ọlọ́run jẹ́ mi àwọn ọmọ náà gùn mọ́jà àwọn gẹ̀fìrí ọ̀la nílẹ̀ àwọn ọmọ náà. Àmín. Dégbà àwọn ọ̀sẹ̀ wà lọ́jọ́ wọn ó kú ọlọ́mọdé orí bẹ́ẹ̀. tawil ayata ilahi. ẹ dákẹ́ bá a ṣe àmín. abuna ahu bil ihsani. ká kì í bèjì kò lẹ́sẹ̀ nú ká má kì í bèjì ẹnu pé gbogbo àwọn dáadáa táyà máa ṣe kẹ́ni kàádùn ìrèké ẹ̀pà gbogbo orógbó láì ṣe fẹ́ bọ́ Ṣàngó láì sọ ń Ṣàngó èyí ni ọ̀dà àwa náà máa kì í bèjì wọn ni wọ́n ní lójú orogún. èjì wúrọ̀ lójú yẹ ọmọ yàlẹ́ aláṣọ èjì rẹ lọ́ba alákìsà ọ̀sán alákìsà tó ń gba aṣọ bùnmi kí n bọ́ ọ̀rẹ́lẹ̀ sèmi kí n padà lẹ́yìn yẹ olówó ń wa kò rí bí aláṣọ ń wa kò rí gbọ̀n ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ̀fẹsẹ̀ méjì bẹ́ sílẹ̀ alákìsà yẹn náà fi ń poni méjì ọmọ arágbèjì olómi méjì omi sakọ lórí yálà ìkànnbọ̀lulẹ̀ òkú kan òwòrè ẹ bá mi rà ẹ̀kọ́ mi àjẹríre wọ́n máa ń yẹ ọ̀rẹ́ ẹ̀kọ́ àkàrà ẹ̀gúsí eléèlò á sì kí àgbàdo olóko ògbówó ọ̀lẹ́wọ̀n ìgbéèlò mo gbé dé omi agẹrẹsẹ òwòrè ẹja tútù. kàkẹ́ ànẹ́bí gbàtà nkéwù làwọn èkìsà. láwọn èkìsà. à ń gba àrùká tóra tíra. tóra tíra ooo. bẹ́ẹ̀ bá kọ́lé tàǹgò mọ́tò. tàǹgò mọ́tò fẹ́nsà. kẹwà níbi Kùránì ẹ̀san lóde ayé ẹ̀ má kanra. fa'alu lima yuridu. ìtọ́ba Olúwa lọ́lọ́run ó ṣe. Olúwa mi adùn ẹ̀dá nínú. ó sì Olúwa mi abẹ̀dánú jẹ́. Zulijalali wal kirami. ẹbí Sannu Sheu látòkèrè. àwa àlàsí wa lágbàdá. èrè lẹ́sàn. ìkà náà lẹ́sàn. ìkà lẹ́sàn. òye náà lẹ́sàn. ẹni tí ń ṣèkà. kọ́mí kà sílẹ̀. ẹni tí ń rèé kọ́mí àṣìnà. ẹ̀sán ake àbẹ̀lẹ́rí ọmọ. fa'alu lima yuridu. ìtọ́ba Olúwa lọ́lọ́run ó ṣe. Olúwa mi àbẹ̀dá nínú. ó sì Olúwa mi àbẹ̀dánú jẹ́. Zulijalali wal kirami. ẹbí Sannu látòkè délẹ̀. padà wá àlàsí alágbádá. owó dára ìwà náà dára. ìwà dára. owó náà dára. ẹni bá lówó. tí o sì ní wá. bàbá bùrẹ́ èdè. bàbá bùrẹ́ dá. ẹni bá ní ìwà tí o sì lówó. múra sí ìwà kó mi àṣẹ lọ. ẹ̀sán ake àṣàlẹ̀ rí ọmọ. kò pẹ́ bóyá àṣàlàyé ọmọ. fa'alu lima yuridu. ìtọ́ba Olúwa lọ́lọ́run ó ṣe. bó bá Olúwa mi adùn ẹ̀dá nínú. bó sì Olúwa mi
tá ń géwú. làwọn èkìsà. àgbà àrùkà tó rà tíra. bí a bá ń kọ́ létà ń gùn mọ́tò. bọ́lọ́hún kẹ́ ẹ wà níbi Kùránì. ẹ̀san ló dé ayé ẹ̀ mọ́ gara. Èdèkejò. bó bá gbọ́ kọlọ́mì ó di dandan gbogbo ọjọ́ ikú. ẹni ló kúrò iṣẹ́ Usmanu ìgbé ẹkún aṣọ nílé wọn. Fátíà méje. kùrìsíyù méje. Fátíà méje kùrìsíyù méje. kùrìsíyù méje ó ní Fátíà méje. gbogbo ẹ̀ pátá nílé àfáàwá. Alo. ní máa ń rí dùn. bàbá olúwa lọ́lọ́run ó ṣe. bàbá olúwa mi àdẹ̀dá nínú. mo sì wo olúwa mi àbẹ̀dánú jẹ́. Zùníjàlá àlìwá wá ní kìrámì ẹbí Sannu Sannu Sheu Sheu. látòkè délẹ̀. mẹ́ta wá á sí wa lágbàdá. Subhana rabbika. Rabbil Izza. àṣẹ bàbá wà ní Jánnà àṣẹ kìí ṣe pa wò ní ọ̀fẹ́lẹ̀ ṣé ìkankan ń bẹ wọ́n yọ kú òun ọkàn wa náà ká tó lè wà ní Jánnà àní gbé wà ní Jánnà bẹ́ẹ̀ kí ni wọ́n yọ rí tẹ̀m̀bẹ̀lẹ̀kún mùnáfìkì kéèta àìfẹ́ràn ara ẹni wọ́n yọ gbogbo ẹ̀ àbòsí nínú ọkàn kó wa tọ́bájọ́ máa lè Jánnà wọ́n gbọ́n gbogbo ẹ̀ yọ bàbá wa wọ̀ bẹ̀ tán kí náà wàá ṣẹlẹ̀ tẹ kọ́ wa nù àwọn odò oyin odò wàrà odò ọtí àsáwọn tí ń mu tiritiri láyé tí wọ́n bàjẹ́ tán yányán pátá àtàwọn tí ń mu solution rọ́bà àsáyé wọn ti polúkú musu àwọn tí ń mu bẹ́líìsì àṣírí yín ti yí kò lè tò mọ́ láyéláyé táwọn tí ń mu gbó àṣẹ àárẹ̀ díẹ̀ ń bẹ lára yín kò lè wòsàn láyéláyé bẹ́ẹ̀ bá fẹ́ sínú ìbọ̀lẹ̀ ń lo Alhaji àní mo fẹ́ sáré ra mọ́ínmọ́ín bẹ̀ òní. èrì Nàìjíríà báyìí àti gbogbo àwọn tá a kó sórí gba àwọn ọ̀bẹ̀rù Ọlọ́run mọ́ àwa ara gbó sàárì àtúwárà ti sínú ẹ̀wògbó igbó sàárì. àmọ́ wá rí ibùdó oyin ibùdó wàrà ibùdó ọtí yàtọ̀ sọ́tí tẹ́yìn mú láyé lónìí tí yìnyín lérí ni yàtọ̀ sí bẹ́líìsì ẹlòmíì ọjà ìyá wájú ọlọ́njọ́ àlùkìyámà ọkọ̀ létọ́ ó tún wá yọ àyè ibi tí ó ti máa mutí síbẹ̀ wọ́n wá tó bẹ́líìsì ẹgbẹ́ kan sàbínà ẹgbẹ́ kan dòrò ń búṣe ẹgbẹ́ kan. Inú wọn dùn àwọn tó mọ̀ ọ́n mu. nígbà láwọn tó wá ṣe senate president ọ̀dọ̀ tiwa lọ́wọ́ Ìlọrin ẹni ọba ní àwọn ọgbà bíbù kọ́lá báyìí gbé àmọ̀ sókè tọ́ba yẹn jẹ́ pé ẹ pa wọ́n àpàyìn ìtọ́lọ́hún bá ṣe òun ló ṣe ẹ̀dá ò lágbára kankan. àwọn kan lànà wọn ò sí mọ́ àwọn kan lànà wọn ń bẹ àṣẹ ò sí lẹ́nu wọn mọ́ lónìí àṣẹ out of assembly bá a bá yọ Buhari tán tá a bá yọ Ọ̀ṣínbàjò àbíkílẹ̀ pé Bukola lọ́kàn Sàràkí ọmọ Ìlọrin ni bá a bá ti rẹ́ nìkan tó ní á pè pé àmọ̀ sókè tó ti gbé sókè tán àfẹ́ àbẹ̀fẹ́ ẹ̀yọ ojú wọn ìgbìnrà á sì yọjú yín. mi bá lọ nílò agbára yìí lọ́wọ́ pé kí n jàn alọ́lọ́mọ yẹn tí wọ́n jàn kan fún. a kò wọ ẹlòmínà a pe gómìnà lumi pé wá allocation èyí tí a fún ọ lóṣù tọ̀hún ń bọ̀ lọ náà sí bí a bá ti rí kinní kan wí agbé oge nù. ajá bí ẹ̀wọ̀n sẹ́wọ̀n ẹ̀wọ̀n níjà. ẹ má jọ kí bàá mi ti ṣe bàbá wa kú ti ṣe bàá mi ti ṣe lọ́pọ̀lọpọ̀ máa fáà mi ò fi jábọ́ lálẹ́ kìyàmà. bàá mi ti ṣe lọ́pọ̀lọpọ̀ máa fáà mi ò jábọ́ lálẹ́ kìyàmà. àwọn bàbá wa ti ṣe àwọn bàbá wa ti ṣe yíwù wọ́n ti ẹbẹ̀rẹ̀ àwọn ẹ̀hàn náà àwọn tí ò ní làákàyè àwọn òpònú mùkádàmù
àfáàyí Baba. wọn ní kí n kẹ máa sẹ́yìn sẹ́yìn Ibrahima ti gbé yùn. ó lọ sí mukadamu wo nu. àfáàyí Baba. níbi táwọn méjì ti ń jà ní sọ́ọ̀sì. alàgbàjọ àti ìyá àjọ ni Eh. tọrọ wa di àbílí sí wọn láàrin. all right ìyá àjọ lọ́gbọ́wọ́ ti ń gbálẹ̀ láàárọ̀ ìwọ̀n pé bá mi gbẹ́rù mi o baba. all right. bá mi gbẹ́rù mi dórí. má ṣe dá mi dá bùkátà mi o. Jésù ọba iye. bàbá àjọ bá gbérékì òun náà bá ń wọlé. bàbá àjọ òun náà bá gbérékì òun náà bá fún ni wọ́n fún lésì. ìwọ̀n pé yàrá gbẹ́rù rẹ o. ọmọ masa Jésù di kẹ́tẹ́kẹ́tẹ́. bẹ̀rẹ̀ kó gbẹ́rù rẹ o. torí pé Jésù kì í rẹrù ìyá. wọ́n wá ní ندمت على ألا تكون كمثله wọ́n ní Jésù rẹrù ìyá. وأنك لم ترزق كما كان أرسدا. àfáàyí bàbá lọ́jọ́ kan pé gbogbo tó yí kó sàwọn sẹ́wù kan ti ṣe. sẹ́wù wo. ó regret lálẹ́ kìámọ̀ wọ́n sábọ̀. ọ̀jẹ̀ka. ọ̀jẹ̀ka. alikiyama. ندمت 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 ó regret. ندمت ọ̀jẹ̀ka àbámọ̀. على eba ألا تكون كمثله tọrọ lè dàbí àwọn ṣe Ibrahim ò lè dàbí wọn. ألا تكون ó كمثله lè dàbí ṣe Amara Tijani ò lè dàbí wọn. ألا تكون كمثله ó lè dàbí ṣe Abdulkadir ò lè dàbí wọn. ألا تكون كمثله ó lè dàbí Alhaji Àgbà ò lè dàbí wọn. ألا تكون كمثله ó lè dàbí Babalagige ò lè dàbí wọn. ألا تكون ó كمثله lè dàbí Baba Agbaji ò lè dàbí wọn. وأنك alátakùnà kí. ألا تكون ó كمثله lè dàbí oníwàsí àgbáyé láyé ò lè dàbí. ألا تكون كمثله ó lè dàbí Àgbáríkì lọ́mọ. ó lè dàbí Àgbáríkì lọ́mọ láyé. ألا تكون كمثله tó ní pé وأنك ìwọ. لم ترصد Kàmá كما كان أرصدا. báwọn yẹn wọn ni ó ti kéré tó jẹ láti kẹ́mu wò lè jèrè ìwọ bẹ́ẹ̀. ò lè jèrè bẹ́ẹ̀. تكلم ó gbà yẹn mọ níwájú àgbáyé ọba ti sẹ́yìn. ẹ̀yin náà ṣe. تكلم ẹ sọ̀rọ̀. وسدد. ọ̀rọ̀ ni kẹ́ sọ. ناصر الحقيقة يا صلاتي أيا سر النجاة للأنام أيا فيض العلوم يا صلاتي أيا ابن سعادتي يا صلاتي أيا أمني وكمالي صلاتي يا لا شمائل زيلوني ناصر محمد بايوني يا على شمائل زيلوني ناظر محمد بعيوني يا لا صفا والإرفاني أهل الديار سماني على القريب سماني سلوني بأهل الجيلان يا على شمائل زيلوني ناظر محمد بعيوني بأحمد الشيخ صلاتي سكيا بذات لذاتي سكيا بغير الآنات إلى إبسيد الجيلاني بأحمد الشيخ صلاتي أبلي إلهي فتياتي محسنات مؤمنات بالأولياء الرباني روح الشمائل أفريقيا ما تقاتل أمريكا بشياب رسل من فيكا صنع جسر الرحمن ما زال قلبي لبيك 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 سعديك تسل الشواغل بهواك صنع فارس ميداني يحيى صلاتي خادمكم من مشربكم من مذهبكم ناول ارتوائي بيدتكم دوام بسير الجيلاني يا شمائل زيلوني ناظر محمد بعيوني لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي بابا ونسكي ومحياي ومماتي لله رب العالمين صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية ربي إني قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي غررتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني أبا وينتو يا إلهي فاعف عني يا إلهي فاعف عني ربي قد علمت الله بالذي قد كان مني من ذنوبي ومعاصي إن نفسي غررتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترضى عني فبصلي في رجائي فلنفسي لا تكلني ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن حسابك الله ليت أمي لم تلدني يا إلهي فاعف عني. ẹ dákun torí Ọlọ́run nílé bàbá wa ìkọ́lẹ́bà yín àyín èmi máa kọjá ní tẹlifùn yìí lọ sí ilé bàbá onímọ̀gò ni àmọ́ kí n wọnú ilé ìkọ́lẹ́bà báyìí kí n sì ṣe wá sí mbẹ́ báyìí àkọ́kọ́ mi rèé. Allah. mo wá kí gbogbo àwọn wàlíyé Ọlọ́run mo kí bàbá wa Mágàjí ìkọ́lẹ́bà ọlọmọsàjárí yín pé àmín alibarika ọlá alukur'an mo fi ti bàbá mo fi kí gbogbo ẹ̀yin mẹyìn bí n bá tiẹ̀ ma gbogbo èèyàn mo ma bàbá wa ìmáàmù olókùn. adamallahu hayatahu. wọ́n tó wí bẹ́ẹ̀ ni ọlọ́mọkà lọ́dún yìí dáadáa. adamallahu hayatahu. mo mà wá látọ̀dọ̀ bàbá wa alifa àti ẹ̀gbá kò sì jọ bí wọ́n ti jòkó lé òun àṣírí nínú àṣírí nù ni torí wọ́n fojú ka àwọn tí wọ́n bá àṣírí bàbá ní tiẹ̀ gbà. àmọ́ nítorí ńlọrin tó fi ṣòro rìn àwọn tó bá rí bẹ́ẹ̀ ni wọ́n kàn ti rárá wọ́n sọ kékeré nù ni fẹ́ni tí ó fara kọ́ bá bu àyà kó lè fara kọ́ dáadáa àwa sì dá yín máa ní fara kọ́ bá bu àyà ẹ̀ sì bá kí bó ṣe ọlọ́wọ́. Allahu akbar kabira. mo kì í púpọ̀ wọ́n wá kí bàbá wa ìmáàmù ní ìtẹ́lẹ̀ fún yà yín kó bá kaba. akani. mo kì í púpọ̀ alubarika ọlá àwọn àgbàlagbà ọlọ́wọ́n jẹ́ kẹ́ ẹ dàgbà. àmín. ẹ tún dàgbà jù báyìí lọ. àmín. mo fi ti bàbá wa ìmáàmù kí afawa karatu. adamallahu hayatahu. afawa abdul yakin wa abudu rabbaka atayati yakal yakin. Allah.
wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. èmi ẹ fi abudu sí ẹkínu torí mo rí gbogbo ọkọ ọlọ́mọkàndínlọ́gọ́rùn kò sí ẹkínu mẹ́. ayakumullah. ilé wọn fi abudu sí. Allah. wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. yẹkínu òdodo ní jẹ́ bẹ́ẹ̀ làwọn onísúfí máa pè yẹkíní. billahi yakinu yakini 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 billahi yakinu. ọlọ́run wọlé alukur'ani ọba tó yá yìí báyìí ọlọ́run ní kájú gbé yín kó ń lẹ̀. Àmín. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. Àmín ya Allah. wọ́n wá kí bàbá wa bàbá wa ìmáàmù Adébàtà Adamallahu hayatahu. bàbá wa èmi náà tún jẹ́ olóko wọn nǹkan máa wá lágbára yín àyín lónìí bàbá wa Yahaya Suleiman Allah. ìmáàmù Adébàtà Allah. ọlọ́run dákọ̀ bàtà ní alukurani ẹni ọba fẹ́ gbọ́ kọ́ bá ń kíbò sí ọlọ́run. Allahu akbar kabira. gbogbo ntọ́lọ́ ń bá dákọ̀ àlùbáríkà ti wọ́ bẹ̀. Allah. ya Musa ọwọ́ ni innaka bil wadi al muqaddasi tuwe. innaka bil wadi al muqaddasi tuwe. ọkọ̀ọ̀kọ̀ sọ pé mukuzu inni. anastu nara la'alli yatikum minha bi qabasi. awajidu ala nari hude. walamma tanudiya ya Musa. ana rabbuka. inni ana rabbuka. fa'analna alayka. fa'analna alayka. innaka bil wadi al-muqaddasi tuwe. bàtẹ́sẹ̀ rẹ bọ́lẹ̀ bọ́lọ̀ ń bá dákọ̀ nǹkan ó ti di ń tá máa wá kí dání ọwọ́ bàtà dé yà. àwọn tí wọ́n wá ń dá bàtà náà ni àdábàtà tọ́kí yóò gbé yín máa pọ̀ akí bàbá wa. ayakumullah. alọ́mọsàjárí yín pẹ́. àmín. alibarika la sayyidil wujudi. àmín. mọ̀wá kí àfàrà ìdù. Shehu Ali ọbẹ̀ sápadà pẹ̀lú gbogbo ròyìn tí fi ń ròyìn. àwọn tó bí wa ni ròyìn yìí tọ́ sí àwọn kájọ ni àwọn ká dá àti èdè gangan ṣe. àmọ́ máa rè táwọn ẹni rẹ bá so ọkọ rẹ̀ ìlapa àwọn ẹni rẹ nìyọ́ máa ń lapa lára ọmọ náà. Allah. ya Ababakirin. ya Ababakiri wa ya Farugo ya. baba. Sayyidi Usmanu Sadatil Wara. ya Basibutaini. Babul Ilmiya. Faris Alhaja ya Haini Haidara. Haji Ali ni jẹ́bẹ̀. Adirikuni ya Ulil Sahanike. Adirikul Hajjabi Ami wa Hara. ní kájú kú bàbá. wá kì í fani adiumu ní ìbámu bá kì í ara kí á lillahi min zambi jara. ẹni ọlọ́ọ̀lọ́mọdé rẹ̀ kọ́ bá ń kí bó ṣe ọlọ́run. Allahu akbar. mo kí bàbá wa Ali. yakumullah. ọmọ rẹ nìyí ẹni ẹni rẹ bí yín. yakumullah. kọ́mọ sọ ọlọ́njẹ́ ní bàbá rẹ bí mi ó ti kọjá lẹ́nu ọmọ. àyà mẹ́tàlí mùkútárì kìrú ayùnà. bàbá. غدات سكون من كفي اليسالين أبدا الله غلاما ناشيا وقريش يعبدون الوثنين يعبدون اللات والأنثى وعلي قام نحو القبلتين ما له أب كأبي حيدر قاتل الكفار في يوم هنين قاتل
قاتل الكفار في يوم الليل. ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá ń kí bó ṣe ọlọ́run. الله ẹ أكبر. gbọ́ àwọn àfáàlì ìsìn gbóhùn òórùn Sheikh Solaty bẹ̀. Yakumullah. wọn kí gbà. La ilaha illallah. máa ní kò sàdédé máa rí bẹ́ẹ̀ ìlápá bàbá nìní ẹ̀. Qatilul kufari fi yawmin layl. Qatilul kufari fi yawmin layl. gbogbo ẹyin tọ́lọ̀ ń ṣe ní mùsákàrí inú ilé kọ̀ọ̀kan ọlọ́run ò ní jẹ́ kánjú kú. آمين. pásítọ̀ dáadáa yóò rí bẹ́ẹ̀ fún un náà. آمين يا الله. Adamu Salihina. Adamu yín lónìí púpọ̀. Yakumullah. ẹni kánjú kú. Àmín. akáfa Sheikh Aminulahi. Ayakumullah. mọ akáfa Sheikh méjèèjì. Ayakumullah. Sheikh kìíní Sheikh kejì ọ̀pá àtìlẹ̀ méjèèjì mi nù. Ayakumullah. bẹ́ẹ̀ kọlu yín ọ̀bọ̀ sálíkì ẹ̀ máa bá ń pẹ̀ fún ni. Akramakumullah. alibarika ọlá àfa Salati. آمين. mo wá kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ tí n bá wá bí lónìí mi ni tí n fi kún lọ́dọ̀ ọlọ́run. Allah. ajé ìkọlábà ọjẹ́ ni ire ó sì jó lóòótọ́ púpọ̀ gbogbo àwọn èèyàn láti pàṣẹ lérí iṣẹ́ tí ń ṣe àmórí ní ọ̀pọ̀. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. kéèyàn ń lẹ́wà tó tó báyìí kọ́ mọ́ wàá fi rọ́kùn ẹwà yìí gan-an ó tó kóyàn ní dòdò ẹ sì bá ń kí bó ṣe ọlọ́run. Man ahsanu qawlan mimman da'a ila Allahi ẹlòmíì ò pupa báyìí ọwọ́ àgbẹ̀ àwọn akóso ìwà pupa kí ló wá dé tó wá tí ọ̀dà gbọ̀dọ̀gbọ̀dọ̀. wa amila salihan. lẹ́yìn tó kọ̀ lábà ó pupa ọwọ́ tó dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ ẹ̀rí bó ti tẹ sọ́tún ẹ̀rí bó ti tẹ sọ́tún. wa qala innani minal muslimin. báwọn tí wá dáa tó ìwà tó wá dáa jù bẹ́ẹ̀ lọ. Man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan. ṣé wá sí ọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọn ò mọ bí mo ṣe ṣe ra tíra wọn mọ ẹ̀mí ewu tí mo gbé lérí òfurufú tá a lè lo 18 hours lérí òfurufú bá a bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọn máa wá jẹun wọn máa ta kásẹ̀tì mi wọn ò ní jẹ́ mọ̀ nǹkan máa rí níta ni inú mi ọba àwọn adùn ìpèsè bí wọ́n ń gbọ́ àsáwọn ti yóò. Allah. ọtẹ wa tẹni nǹkan tó bí mi nínú ìjù ìjẹun yíyó yóò máa wá ní ìrí kankan ìfisàlùbá ìrí kankan nítorí òfin ilé. wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. orí kankan ó sì tẹ́pá ọ̀já mẹ́ ọlọ́mọ ìsìrí kankan mọ̀nàfíkì ni. Ayakumullah. gbogbo àwọn ọmọ mi ni wọ́n ní ìríkísà ìdọ́gbẹ́ ní. La ilaha illallah. ó ti ṣe báyìí ó ti ṣe báyìí. ó tún wá rẹ́ni tó tún mú wá láti Ìbàdàn. wàláì oògùn udu lásán. ọgbẹ́ òdìndín pílátì wa pílátì náà mẹ́lẹ̀ mi nìsín. Ayakumullah. ipò òun fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wa man ahsanu qawlan àmọ́jọ́ tá a ti wá ma ìkọ́lábà ó wá jẹ́ àmà gbogbo adùn tí ń bẹ́ẹ̀ kò wá ní sàbòsí a ní ìjẹ́ sàbòsí ilé Sàlátì àlùbáríkà ni wá bẹ́ẹ̀ bá lóko rẹ̀ títún wá ń dá bòbó kan lé náà káwọn ilé náà kó ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. òní kò yẹ kí n wá bíbá yìí lónìí àṣẹ̀ṣẹ̀ kú omi wá àṣìkàtánu àtúnbọ̀ ìkọ́lẹ́bà àfikádé yìí gbogbo táwọn ànábì Ọlọ́run tí wọ́n sunkún sí lọ́lọ́run wá mú yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allah. ẹ tún wá sọ ọ́ lóko ẹni tí ń sunkún ẹ̀. àwọn ànábì Ọlọ́run wa kì í sunkún lé. Allah. àwọn ànábì Ọlọ́run wa kì í sunkún mọ́tò wọn kì í sunkún iyì
wọ́n èé sunkún aṣọ wọ́n èé sunkún góòlù wọ́n ti mọ̀ pé yẹ̀pẹ̀ nínú yẹ̀pẹ̀ ni àmọ́ ọmọ rẹ̀ àgbàgbẹ́yìn jẹ́ wọ́n máa sunkún ẹ̀ lọ́lọ́run fi ní káf ha ya àìn sọ́ọ̀dẹ̀ síkìrù ràmẹ̀jẹ̀rẹ̀ bẹ́ẹ̀ka bọ́dà o. Zakari káfù ha. Oníkájú kú bàbá. Bìkìrù rahmatir bika bidahu Zakariya. Ẹ wo àwọn àjìtútọ́ lọ́run fi bẹ̀rẹ̀ àwọn òtómíkì bọ́ǹbù àwọn bàbá tó àmàmà ti lónìí àwa máa ké lẹ́nu ní káà wọ́n bá fẹ́ ká nǹkan kò tí ó dùn káà wọ́n máa bí wọ́n ti kà tí ó dùn káà. Ayakumullah. Ayakumullah. Wọ́n máa tí wọ́n ṣe tílé ní wọ́n fi kíbò sí ha. Akramakumullah. Yá. Ilaha. Wọ́n máa tí wọ́n wí tí wọ́n lò yé àtinú ilé ní wọ́n fi pé yé. Ayakumullah. Àìsàn. Oníkájúkú. Bìkìrù rahmatir bika bidahu Zakariya. Bàbá ọba wa tóbi láyé Zakariya wà lọ́mọ ọdún 85 sí 95 kò bímọ owó téèyàn bá ní tó bá fi wo 85 yóò sì wọ́n mẹ́ ó tẹ̀ ní kò wúlò fún mọ́. Allah. Aṣọ téèyàn ọba wọ̀ tí orí wọ̀ títí ó fi dọ́mọ ọdún 85 95 kó sì wọ́n kó mẹ́. Ayakumullah. Èjì kátà sódù òlé lérí yóò ti dálẹ̀. Akramakumullah. Ọmọ màá fi ra ṣe ẹ̀yẹ. Ọba gbọ́sọ síbẹ̀ tí òrèjì ká gbé dúró. Gbogbo ẹ̀ wálẹ̀. Ìdìnnàdà rabu nidan khafiya. Ìsìnàdà rabahu nidan khafiya. Ìdìnnàdà rabahu nidan khafiya. Qala rabbi inni wa'ana al-'azmu minni washta'ala ar-ra'su shayban wa lam akun bidu'a'ika rabbi shaqiyya wa inni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati 'aqiran فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال ربي وأني قال ربي أن يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك وعلي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي قال آياتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المهراب فأوى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا. ẹni ọlọ́mọ bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run dáadáa. Allahu Akbar. Zakariya wa wà ní 85 sí 95 ọwọ́ máa gbé tó ń tọrọ owó etí ìkọjá rẹ̀ kò tí ì kọjá òun. Allah. Aṣọ lè kọjá ẹni ọmọ ọdún 85. Àmọ́ máa ọwọ́ tẹ́wọ́ rẹ̀. Allah. Ìsìnàdà rabbahu nidan khafiya. Ìsìnàdà rabbahu nidan khafiya. Ìgbà tó rí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ Mariam
tó gbé sí mi rábù Allah. tí wọ́n ń wá oúnjẹ fún kó tó gbóúnjẹ dé oúnjẹ inú òjò tó yẹ ká rí inú ẹ̀rùn àwa rí inú òjò Allah. kó tó gbóúnjẹ tiẹ̀ dé ó ti gbóúnjẹ mi La ilaha. níwájú Mariam bọ́bá wa gbóúnjẹ tiẹ̀ dé yóò máa wá bí Mariam pé a nè lẹ́kẹ̀ ada. Anne laki hada. قالت هي من عند الله قالت هي من عند الله. إن الله يرزق من يشاء بغير حساب. yóò máa wá fún un lẹ́sìn Mariam máa máa fún un lẹ́sìn hiya min indillahi. Hiya min indillahi. Ọlọ́run ló gbóúnjẹ yìí wá fún mi. Hiya min indillahi. nǹkan méjì ló ṣe Zakariya lè mà oúnjẹ tẹ́mi ṣẹ̀ṣẹ̀ ń fi wàhálà wá Allah. ní màláka wa gbé pàdé tiẹ̀ yìí. La ilaha illallah. àsọlọ́run tó rántí rẹ ọ̀wáyé ọ̀rántí ìyá rẹ ó fi bí ọ ọ tún wá rántí tiẹ̀ náà bó ti mọ̀ yìí. Allah. hunalika da Zakariya. Rabbahu. nígbà tí Zakariya náà wá lọ́lọ́run Ayakumullah. má jẹ́ kí tèmi ó gbé ìwọ̀n tún ṣàlàyé bí ẹni pé ìṣesí tó wà ọlọ́run ò rí ìwọ̀n tún tó jọ pé wàhánálà asimu mi ní. وأنا لازم مني وأشد على الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. ẹni ọlọ́run bá bẹ̀ lára ẹ̀ kò bá kí bó ṣe ọlọ́run dáadáa. Allahu akbar. ó ní ntọrọ ọmọ a máa ń tà fi bímọ lára mi ó ti gbọ́lùdé Allah. n ti fi ń rojọ́ nù ni. ntọrọ ọmọ a máa ń tà fi bímọ ó ti lọlé. وأنا لازم مني ọwọ́ ni wọ́n ṣe lára ṣùṣe yìí bẹ́ẹ̀. على الرأس شيبا ewu ti gba gbogbo eré mi àmọ́ o. ولم أكن بدعائك رب شقيا. èèyàn kì í béèrè ọlọ́run kó wá tìbí àdúrà kó ṣe rí ibú. ṣé bẹ́ẹ̀ ni ń béèrè ọlọ́run ọba pé kó ṣe fún mi. inú wa bí ọlọ́run lálẹ́ ọ̀rọ̀ sí. La ilaha illallah. ó ti mọ̀ pé mo rí ọ tẹ́lẹ̀ mo rí ọ tán ó tún wá ń sọ bí ẹni pé ìrí ọ. Allah. ọ wá ń tàtò bẹ̀rẹ̀ fún mi. Inni khiftu al-mawaliya min wara'i. ara tòtò bẹ̀rẹ̀ nù ni. Wa kanat imrati akiran fahabli min ladunka waliya yarithuni wa yarithu min ali yaquba waj'alhu rabbi radiya. Ya Zakariya inna nubashiruka bi ghulamin ismuhu Yahya lam naj'al lahu min qablu samiyya. Qala rabbi anni yakunu li ghulamun wa kanat imrati akiran wa qad balagtu min al-kibari 'itiyya. Allah. قال كذلك قال ربك وعلي هين وقد خلقتك من قبل ولم تكن شيئا. ẹni ọlọ́run bá sẹ́kù lára rẹ̀ kọ́ bá ń kí bó ṣe ọlọ́run dáadáa. Allahu akbar. nítorí wọ́n sọ fọ́lọ́run pé ìyàwó mi náà kọ̀wọ́ káàmọ́. Allah. níta fi gbọ́kọ̀ lóko tèmi ó ti dorí kodò Zakariya ń wí bẹ́ẹ̀. Ayakumullah. ó ní gbọ́kọ̀ lóko òun ó dorí kodò. Allah. ìyàwó òun gan kọ̀wọ́ káàmọ́. Ayakumullah. àmọ́ síbẹ̀síbẹ̀ Allah. ìjùrè túnú. Yarithuni wa yarithu min ali Yaquba. yẹ́mi iná rẹ ni tí ó jogún mi kí n rọ́ọ̀mà rẹ. òun làwọn ànábì ọlọ́run ni wọ́n sunkún ẹ̀ wọn ò sunkún lé yẹrí sí ni. ويرث من آل يعقوب واجعله ربي رضيا. يا زكريا. ọwọ́ kan náà náà la bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ńlá èsì ńlá là fọ́. Zakariya ìbọ́lọ́hún sọ̀rọ̀ bí ẹni pọ́lọ́hún ò rí hun bí ẹni pé kò mọ gbogbo ohun tí ń ṣe hun dẹ́rẹ̀. Allah. ọlọ́run náà wá pè ní pé bí ìpọ́jì náà sí ọ wá níyà. Zakariya inna nubashiruka bi ghulamin ismuhu Yahaya. ọlọ́run wá lọ iná bọ́lọ̀bọ́lọ̀ náà nù ọ̀fẹ́ gbogbo agbára rẹ̀ ọ̀fẹ́ fi fò ní. ó tún wá lọ nú bashiruka ó tún wá lọ fi inú mọ̀dárí wíṣí mọ̀dárí wọ́n tẹ̀jẹ̀ dùdí. a máa fọ ní ròdùnú
bigulami nismu Yahaya. èmi ọlọ́run fún ọ ní ròdùnú nísìn pẹ̀lú gbogbo ara rẹ tó ti rọ tọ́nọ́ọ̀kì àtìyàwó rẹ tí ọwọ́ káàmá ń fún yín ní ròdùnú nísìn. ayakumullah. ipò ọgbọ́mọ. ismu. ló bá ṣe irúkà bigulami. ìfún ọlọ́mọ ọlọ́kùnrin ni. ayakumullah. ìfún ọlọ́mọ ọkùnrin. bigulami. ya Zakariya wa gbé ó fún mi lọ́mọ ọkùnrin. ayakumullah. ọlọ́run ní bó ti dájú tó pọ́kùnrin ni ìsìnkú. Yahaya. ọba tó àti ìbísáyé tá a sì ti jókòó lè súra rẹ̀. ìsìnkú Yahaya. lamunajia lahu min qablu samiyya. ọlọ́run ní ká sọ ní Yahaya ṣáájú Yahaya sí Zakariya. Yahaya ya mẹ́ta ní bẹ fún mọ́gbọ́ lẹ́nu ṣe Adam. níjọ́ tí wọ́n kì bá fáwọn Yahaya agodi ọlọ́ni kò ní jẹ́ Yahaya kọ́ máa yé ẹni kò ní jẹ́ Yahaya kọ́ máa di abiyè ẹni kò ní jẹ́ Yahaya kọ́ máa di abiyì. ẹ̀sìn bá kí bó ṣe ọlọ́run dáadáa. lamunajia lahu min qablu samiyya. ọlọ́run láàṣọ ẹnìkan ní Yahaya ṣáájú. qala rabbi anna yakunu li gulamun. Zakariya wa dà àbúkọ àbọ̀ ògbóni ọlọ́run ọba tó ọ̀la ti bí ọ ti ṣe súnẹ́ ìyàwó mi ọ̀wọ́ ká àmọ́sẹ́. wa qad balagitu minal kibari itiyya. èmi náà ń tá fi gbọ́kọ̀ lóko kálámù alẹ́ kálámù àádà wà àádà rọ́dùn láwìyẹ bùsà záwìyà mẹ́mbà àdìmọ́ kẹ̀dẹ̀kànà wàdàgbà yasare. mẹ́mbàdì kọ́díkànà máa já sáré. wọ́n tó yẹ kó bàbá ti rí múndí àtọ́wà lọ́ọ̀kan ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run ó ti nàró. ayakumullah. Sokoto nígbà máa yọ máa rúnra Sokoto ẹlòmíà bẹ́ pẹ́. akramakumullah. níbi ẹrù tí bẹ́ ń sálẹ̀ ẹ sì bá kí bò sí ọlọ́run dáadáa. dáadáa gbogbo tí wọ́n bẹ́ Sokoto ni ṣebí ẹ̀yẹ obìnrin lórí tí Sokoto fi bẹ́ yọ wà bọ́ òhò lẹ̀ àwọn àdín téèyàn gbọ́dọ̀ rí gan-an. la ilaha illallah. yóò fi máa sàbí yóò máa bí ọmọ eke nísìn máa ń kọ́ ọmọ zakaru ìzá kọ́ ọmọ zakaru amale basaru. ayakumullah. kọ́ba akaba kọ́kadà musali kan aṣẹ́wà ní inú lẹ́ kọ́ba akaba. akane. alikala mi wa dé rí kodo báyìí. la ilaha illallah. wọ́n á pé káàsà ẹ̀yìn bá wá pàdé obìnrin tó pinjú wa ní àti wọ́n á gbé báyìí. pẹ̀lú bẹ́ẹ̀ ti pinjú ń tà yìí náà. ẹ wá lè pàfọ́ọ̀mù ma. ẹ sì bá kíbò sí ọlọ́run dáadáa. balagitu minal kibari itiyya. qala kadhalika. ọlọ́run ní magdaut láti sí etí ò ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́. qala rabbuka huwa alayya hayyinun. ọlọ́run ní kí n sọ ọ́ di kó máa ṣiṣẹ́ ó rọrùn lọ́dọ̀ èmi ọlọ́run. wa qad khalaqtuka min qablu wa lam takun shay'an. ọ̀dọ̀ sáyọ̀ jẹ́ nǹkankan kí n tó da ọ̀ mà nǹkankan béèrè kí n tó da ọ̀. qala rabbi ij'al li ayatan. ọ̀dà bọ́ bá rí bẹ́ẹ̀ fún mi lẹ́wọ̀n àmì tí ń fi mà. qala ayatuka alla tukallima an-nasa thalatha layalin sawiyya. bọ́ ọba ti wá rí i pé ó fẹ́ sọ̀rọ̀ ò lè sọ̀rọ̀. àṣekà fẹ́ sọ̀rọ̀ kárọ̀rọ̀ sọ àsámi ọlọ́ni. ọlọ́run gbogbo sọ̀rọ̀ ọlọ́run má kó ọ̀rọ̀ kó lẹ́nu wa. àmín. Zakariya bá ta kébé ọba ti di gbogbo ọ̀rọ̀ sọ bàbá yìí bá ta kébé. la ilaha illallah. gbogbo ẹ̀dá ọlọ́run tó derí kodò ọba nàró. ìyàwó tí ọwọ́ káàmá adé ẹwà kọ́kọ́ ni adá padà. ọwọ́ á ní báyìí ebe yẹn ní tí ọgbọ̀n ní fi ń gbọ̀n. àlọ́mí sànú di fẹ̀yìn jókòó ni fẹ̀yìn jókòó kò ní tí ọgbọ̀n yóò wá gbọ̀n ìgbà yà báyìí nígbà tí ò ní tí ọgbọ̀n lẹ́yìn. ẹ sì bá kíbò sí ọlọ́run dáadáa. Allah. ayakumullah. ìyàwó tí o ti wọ káàmá tẹ́lẹ̀ ọlọ́sìn fún ní tí ọgbọ̀n ìwọ̀n gbọ̀n báyìí
Zakariya ni a. La ilaha ọ̀rẹ́ ni illallah. gbọ̀n sí máa gbọ̀n bọ̀. La ilaha illallah. máa gbọ̀n bọ̀. Akramakumullah. lọ́ba hàn pọ́nkẹ́ lọ́ba gbé sókè àfi wí. Tàwáfù àkọ́kọ́ wí fada ẹ̀kejì kùdùmí sàfà mariwa ọba sì ó pé ìyàwó ní ha ọwọ́ àwọ̀ báyìí ẹ̀mí yóò kù. La ilaha illa kharaja ala qawmi min al-mihrabi fahawa ilayhi asabi bukratan wasila. Zakariya bá wa bímọ lọ́lọ́run wá sọ ní àyà. Ya Yahaya khudhil kitaba bi quwwatin wa ataynahu al-hukma sabiyya. Yàyà ti kọ́ lábà. Àwa fi jowú yàyà tí Sheikh Solaty sọ. Ayakumullah. Wallahi. Kọ́dà àwọn tí wọ́n bí lóṣù mẹ́sàn-án ọlọ́wọ̀n ṣe wọn kù. La ilaha illallah. Bá wọn bí mi oṣù méje ni. Wọ́n ní nǹkan sọ báyìí nké. Wọ́n wá fẹ́ gbé mi sínú kò ọlọ́run fáwọn ni wọ́n bá gbé sínú kò gbogbo ọba tí wọ́n gbé ń jọ́ wọ́n gbé sínú maternity jọ́ náà yọ̀bọ̀ sọ́lì kìyàmà. La ilaha Ẹni illallah. Ahmadu ọmọ Ahmadu mo wí bẹ́ẹ̀. Bàbá mi ń pa ń tẹ̀ fún mi bẹ́ẹ̀. Ẹ gbé wá. La ilaha illallah. Ní ibi ní birth certificate. Wọ́n ní ìyá mi wájú mẹ́. Ẹ gbé kọ́ bọ̀. Bàbá mi làwọn wá ń jẹ́sìn mọ́lẹ̀ báyìí. Àfa ẹ̀yọ̀ kan ṣoṣo tó lọ́gbà wà ní irú mi ọ̀gbọ́dọ̀ jáde mo fi ní kí ìyá mi ó jókòó lẹ̀ lé. Mo sì fi fún ọmọ ìyá mi àwọn ẹ̀gbọ́n mi ọmọ ẹ̀gbọ́n mi. Èyí wọn làwọn èèyàn kan ò rí wọn ń pè wá lọ́mọ obìnrin. Àwa tá a gba àwọn ìyá wọn lálejò. Ayakumullah. Méjèèjì papọ̀ ni. Látòkè. Méjèèjì papọ̀ ni. Bàbá ni wọ́n kọ́kọ́ bí. Bàbá alágbà pẹ̀lú bàbá alágbà Sheikh Solaty bàbá kan náà ìyá kan náà ló bí wọn. Allah. La ilaha illallah. Bí àlì ti jẹ́ sáà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. Ẹgbẹ́ máa gbé sínú ìgò ẹ máa gbé bọ̀. Bàbá mi lóun wá ń jẹsẹ̀ mọ́lẹ̀ pé aṣọ wa kọ́ dókítà ní àfa. La ilaha illallah. Ẹyọ kan tó ọlọ́gbà náà ló dé ìjẹ́kùn ó gbé sínú ìgò. Wọ́n láwọn òsì tó bẹ̀ káwọn wojú olójú àfọ̀ òsì òwò mọ́. Wọ́n nínú gbẹ tí ṣe báyìí. La ilaha illallah. Wọ́n lẹ́sẹ̀ kan náà. Ní bàbá wa àlífà ti gbé mọ́tò lọ wọ́n ti lè gbé mọ́. Ọ̀nà wa bọ́ sọ́dọ̀ àwọn gbé wáyé. Wọ́n wá wọ̀ wá. Ọ̀nà wa gbójú sókè wá. Wọ́n ló tó ìṣẹ́jú mẹ́wàá àwọn ìṣẹ́jú lẹ̀. Ohun táwọn ò rí ni bẹ́ẹ̀ omi ń kán láti irun gbà fún àwọn kan sí mi lába yìí. Ayakumullah. Wọ́n gbàdá ni wọ́n ṣe hẹ́ẹ́. Allah eléyìí òkú máa kò ní kú ìmọ̀ mi lọ́jọ́ kó máa jẹ́ yàrá mi lẹ́nu. Yahaya khudhil kitaba bi quwwatin wa ataynahu al-hukma sabiyya. Àlùbáríkà wọn àdúrà wọn lọ́gbà lérí wa lẹ́fi wá rò pa jẹ́ nǹkan kan jẹ́ nǹkan kan. Allah. Àwọn tànáhùn náà ni wọ́n jẹ́ ìhìn wọn tọ́lọ́hùn ti gbọ́ ní ṣẹlẹ̀ lára wa. Ayakumullah. Ìṣe gbọ́ngbọ́n tiwa ẹlòmíì dájú tiwa lọ ọlọ́run ọjọ́. Allah. Ọgbà Yahaya ti kọ́ lábàdàn wa dé. Alhamdulillah. Bàbá wa rí bẹ́ẹ̀. Ìkọlàbà Yahaya wíwú. Ìkọlàbà Yahaya wíwú. Ìkọlàbà Yahaya wíwú. Yahaya wíwú. La ilaha illallah Muhammad Rasulullah. La ilaha illallah Muhammad Rasulullah. Àṣẹ bàbá wà ní Janna àṣẹ kìí ṣe pa wọ̀ ní ọ̀fẹ́lẹ̀ ṣé ìkankan bẹ wọ́n yọ kú òun ọkàn wa náà ká tó lè wà ní Janna àní gbé wọ ní Janna bẹ́ẹ̀ kí ni wọ́n yọrí tẹ̀m̀bẹ̀lẹ̀kún mùnáfìkì kéèta àìfẹ́ràn ara ẹni wọ́n yọ gbogbo ẹ̀ àbòsí nínú ọkàn kó wa tọ́bájọ́ máa lè Janna wọ́n gbọ́n gbogbo ẹ̀ yọ bàbá wa wọ̀ bẹ̀ tán kí náà wàá ṣẹlẹ̀ tẹ kọ́ wa nù àwọn odò oyin odò wàrà odò ọtí àsáwọn tí ń mu tírítírí láyé tí wọ́n bàjẹ́ tán yányán pátá.
àtàwọn tí ń mu solution rọ́bà àtàyè wọn ti polúkú musu. àwọn tí ń mu bẹ́líìsì àṣírí yín ti yí kò lè tò mọ́ láyéláyé. táwọn tí ń mu gbó àṣẹ àárẹ̀ díẹ̀ ń bẹ lára yín kò lè wòsàn láyéláyé. bẹ́ẹ̀ bá fẹ́ sínú ìbọ̀lẹ̀ ń lo Alhaji àní mo fẹ́ sáré ra mọ́ínmọ́ín bẹ̀ òní. èrì Nàìjíríà báyìí àti gbogbo àwọn tá a kó sórí gba àwọn ọbẹ̀rù Ọlọ́run mọ́ àwa ara gbó sàárì àtúwárà ti sínú ẹ̀wò gbó igbó sàárì. àmọ́ wá rí ibùdó oyin ibùdó wàrà ibùdó ọtí yàtọ̀ sọ́tí tẹ́yìn mú láyé lónìí tí yìnyín lérí ni yàtọ̀ sí bẹ́líìsì ẹlòmíì ọjà ìyàwó àjọ ọlọ́njọ́ àlùkìyàmọ̀ ọkọ̀ létọ́ ó tún wá yọ àyè ibi tí ó ti máa mutí síbẹ̀ wọ́n wá tó bẹ́líìsì ẹgbẹ́ kan sàbínà ẹgbẹ́ kan dòrò ń búṣe ẹgbẹ́ kan inú wọn dùn àwọn tó ń mọ̀ ọ́n mu. nígbà náà wọ́n tún wá ṣe senate president ọ̀dọ̀ tiwa lọ́wọ́ Ìlọrin ẹni ọba ní àwọn ọgbà bí Bùkọ́lá báyìí gbé àmọ̀ sókè tọ́ba yẹn jẹ́ pé ẹ pa wọ́n àpàyìn ìtọ́lọ́run bá ṣe òun ló ṣe ẹ̀dá ò lágbára kankan. àwọn kan lànà wọn ò sí mọ́ àwọn kan lànà wọn ń bẹ àṣẹ ò sí lẹ́nu wọn mọ́ lónìí àṣẹ out of assembly bá a bá yọ Buhari tán tá a bá yọ Ọ̀ṣínbàjò àbíkílẹ̀ pé Bùkọ́lá lọ́kàn Sàràkí ọmọ Ìlọrin ni bá a bá ti rẹ́ nìkan tó ní àpègbè àmọ̀sókè tó ti gbé sókè tán àfẹ́ àbẹ̀fẹ́ ẹ̀yọ ojú wọn ìgbìnrà á sì yọjú yín. mi bá lọ nírú agbára yìí lọ́wọ́ pé kí n jàn án alọ́lọ́mọ yẹn tí wọ́n jàn kan fún. a kò wọ ẹlòmínà a pe gómìnà lumi pé wá allocation èyí tí a fún ọ lóṣù tọ̀hún ń bọ̀ lọ náà sí bí a bá ti rí kinní kan wí agbé oké nu ajá bí ẹ̀wọ̀n sẹ́wọ̀n ẹ̀wọ̀n níjà. ẹ má jọ kí bá mi ti ṣe bàbá kú ti ṣe bá mi ti ṣe lọ́pọ̀lọpọ̀ máa fa mi ò fi jábọ́ lálẹ́ kìyàmà. bá mi ti ṣe lọ́pọ̀lọpọ̀ máa fa mi ò jábọ́ lálẹ́ kìyàmà. àwọn bàbá wa ti ṣe àwọn bàbá wa ti ṣe yíwù wọ́n ti bẹ́rẹ̀ àwọn ẹ̀hàn náà àwọn tí ò ní làákàyè àwọn òpònú mùkádàmù. àfa yìí wọ́n ní kí n kẹ́ máa ṣe yín sẹ́ Ibrahima ti gbé yín. olùsí mùkádàmù wo. àfa yìí níbi táwọn méjì ti ń jà ní sọ́ọ̀sì. alàgbàjọ àti ìyá àjọ ni tọrọ wa di àbílí sí wọn láàrin. ìyá àjọ lọ́gbọ́wọ́ ti ń gbálẹ̀ láàárọ̀ ìwọ̀n pé bá mi gbẹ́rù mi ò bàbá. bá mi gbẹ́rù mi dórí má ṣe dá mi dá bùkátà mi o. Jésù ọba iye. bàbá àjọ bá gbére kí òun náà bá ń wọlé. bàbá àjọ òun náà bá gbére kí òun náà bá ń fún lésì. ìwọ̀n pé yàrá gbẹ́rù rẹ o. ọmọ masa Jésù di kẹ́tẹ́kẹ́tẹ́. bẹ̀rẹ̀ kó gbẹ́rù rẹ o. torí pé Jésù kì í rẹ̀ rú ìyá. nadimuta alátakùnà kàmífìlì. wọ́n ní Jésù rẹ̀ rú ìyá. wà á nàkàlámù tẹ̀rísùdì kàmẹ́kànà àrísùdà. afẹ́ yìí. bàbá. lọ́jọ́ kó gbé gbogbo tó yí kó sàwọn sẹ́wù kan ti ṣe. sẹ́wù wo. ó rí gírẹ́tì lálùkì àmọ́ wọ́n sábọ́. ọ̀jẹ̀ka. nadimuta. nadimuta. ọjà kábàámọ̀. nadimuta. ó rí gírẹ́tì. nadimuta. ọjà kábàámọ̀. alátakùnà kàmífìlì. tọ́rọ̀ lè dàbí àwọn sẹ́ Ibrahim ò lè dàbí wọn. alátakùnà kàmífìlì. ó lè dàbí sẹ́ Amara Tijani ò lè dàbí wọn. alátakùnà kàmífìlì. ó lè dàbí sẹ́ Abdulkadir ò lè dàbí wọn. alátakùnà kàmífìlì. ó lè dàbí Alhaji àgbà ò lè dàbí wọn. alátakùnà kàmífìlì. ó lè dàbí Baba Alágége ò lè dàbí wọn. alátakùnà kàmífìlì. ó lè dàbí Baba Àgbàjì ò lè dàbí wọn. wà á nàka. alátakùnà kàmífìlì. ó lè dàbí oníwàsí àgbáyé láyé ò lè dàbẹ́. alátakùnà kàmífìlì. ó lè dàbí àgbáríkìlómọ̀ ó lè dàbí àgbáríkìlómọ̀ láyé. alátakùnà kàmífìlì. tọ́ni pé wà á nàka. ìwọ lamutarisudi kàmẹ́ àrísùdà. báwọn yẹn wọn ni ó ti kéré tó yẹ láti kẹ́mu wò lè jèrè bẹ́ẹ̀. ìwọ lè jèrè bẹ́ẹ̀. takalam. ó gbà yẹn mọ níwájú àgbáyé yẹn mọ bàbá ti sẹ́yìn. ẹyin náà ṣe. ẹ máa ṣe lè lọ́sọ̀ọ́ ẹ má bayé jẹ́ ẹ ṣe dáadáa láàrin.
tá a ní ọmọ tó ayé ṣe àwọn àfa ń bẹ nínú wọn àwọn agbófinró wọn ń bẹ nínú wọn àwọn ọlọ́pàá àwọn adájọ́ àwọn lọ́balọ́ba gbogbo wọn àwọn yúníọ̀nù mọ́tò àwọn tá a ní ọmọ mójútó ayé nìwọ̀n wọ̀nyẹn àwọn tí wọ́n ṣe ètò báwo làwọn èèyàn tí wọ́n fẹ́ wọ mọ́tò lọ síbi kan báwo ni wọ́n ṣe wọ mọ́tò ní rọrùn báwo ni wọ́n ṣe gúnlẹ̀ sọ́rùn gbogbo àwọn tá a wá ní ọmọ táyé ṣe gbogbo wọn ni wọ́n padà táyé ṣe mọ́ gbogbo wọn ní àǹbáyé jẹ́. wala tufsidu fil ardi ba'da islahiha. ọlọ́run lẹ́yìn rẹ̀ bẹ̀ ní pé ń bá ń túlẹ̀ ṣe lẹ́yìn tí mo ti ṣépè fún yín o wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má padà balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn tí mo ti bá yín tó ṣe. wad'ullaha khawfan wa tama'an. wad'ullaha khawfan wa tama'an ẹ máa pe ọlọ́run khawfan wa tama'an ẹ máa bẹ̀rù rẹ̀ kẹ́sì máa rán kọ́ńtẹ́ǹ tẹ́wọ́ sí i lọ́kọ̀. Qaribu minal muhsinina dájúdájú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó jókòó tu ọlọ́run ọba àánú ọlọ́run máa ń ba lórí ìjókòó ni ṣẹṣẹ́ ni wọ́n fi lówó ni ẹ̀rẹ́ ni tó bá yẹ pé iṣẹ́ ni wọ́n fi lówó ni àwọn tí wọ́n fi ẹ̀yìn ru àpò rẹ̀sì bíi mẹ́wàá wọn àmọ́ lówó tẹ́ni tí ń kó fún wọn àwọn tí wọ́n fi ẹ̀yìn ru àpò sìmẹ́ǹtì ní mùsítàwá ti wá wọ́n ń pe ọkùnrin kan ní kánìké òun nìkan ní máa ọ̀flóòdù tírélà sìmẹ́ǹtì kan wọ́n máa wá tò sí lẹ́yìn ní méjìlá tó bá ti tò sìmẹ́ǹtì méjìlá sí lẹ́yìn ẹ̀yìn rẹ̀ ti ṣe déédéé rẹ̀ yóò máa lọ kò ní fọwọ́ mu bí tí máa ń rìn lọ́rìn tó bá wá débi tó fẹ́ já sí yóò kàn ṣe báyìí ni sìmẹ́ǹtì ó sì tò lóra wọn gẹ̀rẹ̀ ó ti bá wọn àmọ́ tó fi kú ní mọ̀ọ́sí ohun tí ń bá wọn kó sìmẹ́ǹtì tí wọ́n fi ń kọ́lé òní yàrá kan bẹ̀ kó fi kú tó bá yẹ pé iṣẹ́ bá lówó ni ẹ̀yin ọmọ ìyá mi ò mo máa ṣe mo máa dàrú mo máa